wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Sunday June 15 ọdún 2025 tá wà nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́ni pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Bẹ́ẹ̀ sì lẹ láǹfààní àti kọ́mẹ́ǹtì ọjọ́ ìbí yín kalẹ̀, òye ṣalábàápàdé mú ẹnìkejì tí yín tí wọ́n dìjọ bí yín ní ọjọ́ kan náà. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kọrin yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, lẹ́yìn tátijọ́ mẹ́ta ti dàbí ìgbà pé tẹ́ńṣọ̀ pọ̀. Lọ́jọ́ tòní ẹ máa rí ìdùnnú àtayọ̀ ọkàn yín àti balẹ̀ pẹ̀sẹ̀. Lọ́jọ́ tòní ẹ máa fẹ́ la oko àti ìgbàgbẹ́ láwọn alátùmọ̀ yín tẹ nífẹ̀ẹ́ sí. Ó dára púpọ̀ kẹ́ fáwọn fámìlì yín látẹ̀ńṣọ̀ lọ́jọ́ tòní, kẹ́ ṣàwọn kan tá mú kí ni wọ́n dùn káyọ̀ wọn kún. Lẹ́yìn kí ẹ rí dájú pé báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ ti fi ìgboyà ṣe ohunkóhun lẹ́ni pẹ̀lú. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, nǹkan lè kún lọ́rùn yín rẹpẹtẹ, nǹkan lè gbalẹ̀ lọ́kàn yín, kódà responsibility lè pọ̀ púpọ̀ fún yín lọ́jọ́ tòní. Ìfaradà àti sùúrù tẹ́ bá ní, ìyẹn láwọn yín lọ́wọ́ lọ́jọ́ tòní, kódà á tún jẹ́ káwọn èèyàn túbọ̀ gbà yín ká gan, kí wọ́n tún nífẹ̀ẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá ṣe lọ́jọ́ tòní kẹ́rí dájú pé ìdùnnú yín ò tayọ, ẹ wà positive, kẹ́ ṣe gbogbo nǹkan tá mú kí ni ìdùn káyọ̀ yín kún, kẹ́ sì tẹpá mọ́ṣẹ́ lọ́jọ́ tòní tí ẹ bá lọ sí ibi iṣẹ́. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ẹ gbìyànjú láti ṣàwọn kan tó jọmọ́ tìjọmọ ènìyàn. Ẹ rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn èèyàn, àwọn tẹ́ bá nípa láti ṣàánú fún tàbí ṣèrànwọ́ fún, kẹ́ ṣèrànwọ́ fún wọn. Ìyẹn á bí kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀. Àkókò yìí dára láti fi wá ipò padà rere èyí tẹ́ ń fẹ́ fún ìgbésí ayé yín. Látijọ́ mẹ́ta ló dàbí ìgbà pé ẹ wòye sí àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ látijọ́ mẹ́ta, bẹ́ẹ̀ sì ni kí ẹ wòye sí gbogbo ẹ̀ ṣe ń lọ àtọ̀nà tẹ́ fẹ́ gbà yí padà. Ẹ clear mind yín kí ẹ gbé gbogbo nǹkan tí ó tọ́ tẹ́ ń rò lọ́kàn kẹ́ gbé sẹ́gbẹ́ kan, kí wá ní ìgbàgbọ́ kò sí bí nǹkan ṣe lè rí, ìyípo padà máa dé. Ẹ rí dájú pé wà positive, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ pẹ̀lú. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ọpọlọ yín á jí pépé, bẹ́ẹ̀ sì ni ẹ máa wà motivated, ìgboyà tí máa wà fún yín pọ̀ púpọ̀. Látijọ́ mẹ́ta ló dàbí ìgbà pé ẹ ti ń fi àwọn nǹkan dé ní dọ́là, ṣùgbọ́n lè ní ẹ máa wà motivated, ẹ máa lè gbájúmọ̀ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ̀, ẹ sì máa fẹ́ gbájúmọ̀ àwọn nǹkan tó dàbí ìṣòro èyí tẹ́ ń kojú láti borí rẹ̀ lénìí. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ rẹra yín lẹ̀, kí ẹ ti wà determine, ẹ lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ́wọ́ oore lónìí, kò sí wàhálà. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe kí ẹ ti máa bísí púpọ̀ fún àwọn àkókò díẹ̀, bẹ́ẹ̀ sì ni bísí yẹn kò wá padà bí nǹkan tí ẹ̀ ń fẹ́ dáadáa bí ẹ ṣe ń fẹ́ tó lọ́jọ́ tòní, bóyá látàrí pé bóyá nǹkan tó pọ̀ lọ́rùn yín tẹ́ ń rò lọ́sùn lósì tó pé gba tó pọ́gbọ̀n, tẹ́ ń rò tó sì wà lọ́pọlọ yín, tẹ́ ń gbọ́ pé báwo lẹ́nu fẹ́ ṣe, ọ̀nà òun fẹ́ rí gbà. Ó lè jẹ́ pé àwọn kan yẹn òun ni ó fà á tí nǹkan ò fi dàbí ìgbà pé ẹ̀ ń tẹpá mọ́ṣẹ́, kò wá dàbí ìgbà pé ó yọ. Ṣùgbọ́n ọjọ́ tòní lè yàtọ̀ látàrí pé àwọn kan tẹ́ ń gbà lérò yẹn, ẹ máa lè láǹfààní láti wulẹ̀ gbajúmọ̀ ọ̀nà kan tààrà kẹ́ tó mú mi téyì sí máa wọ̀n yín lọ́wọ́. Kò wá dára kẹ́ kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun lénìí. Ẹ wà focus, kẹ́ mú sùúrù lò, kẹ́ sì tẹpá mọ́ṣẹ́ lénìí pẹ̀lú. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kí inú fẹ́ déédéé máa bí yín lójijì
kí ẹ sì lè fẹ́ bí ìjà láàrin èèyàn àti èèyàn kan tó súnmọ́ yín tàbí èèyàn tó lólùfẹ́ yín. Ẹ rí dájú pé ẹ control ìbínú yín pátápátá lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára. Ẹ má bá èèyàn jà, ẹ má bá èèyàn fa fàǹfà, pàápàá lákòókò aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́, látàrí àkókò yẹn gan jẹ́ àkókò tí ó wà lókè rárá fún yín. Ẹ ṣáà rí dájú pé ẹ distract ara yín, bóyá kẹ́ wulẹ̀ gbájúmọ́ nǹkan mìíràn ṣíṣe tàbí kẹ́ gbájúmọ́ṣẹ́. Ẹ free mind yín kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Bẹ́ẹ̀ sì ni téèyàn bá ṣẹ̀yìn, má jẹ́ pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra. Ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ ìsinmi lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Lọ́jọ́ tòní aṣẹ́yìn gan fi gbà pé kí ẹ wulẹ̀ sinmi, kẹ́ má wulẹ̀ stress ara yín rẹpẹtẹ, ẹ má wulẹ̀ ronú àròjù rárá lórí nǹkan kan. Ẹ máa fẹ́ plan àwọn kan yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo kan kí nǹkan tẹ́ bá sì plan, tẹ́ bá fẹ́ gbègbè tẹ̀lé lórí gbogbo ẹ̀ pátá ló máa padà já sí bí ẹ ṣe ń fẹ́. Ṣe àwọn kan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, ló wà positive, kẹfọgbọ́n àtòyè tọ́lọ́run fi ń ṣe ohunkóhun lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, lọ́jọ́ tòní àdàbí gbà pé ẹ̀kan ru gbogbo ẹ̀ tí ẹ̀ rí ro ẹ̀ tí ẹ̀ mọ̀ bí tẹ́ fẹ́ èròjà ẹ̀ mọ̀ náà tẹ́ fẹ́ gbé gbà. Láti ọjọ́ mẹ́ta ló dàbí gbà pé àwọn ọ̀rọ̀ relationship yín, àbọ̀rọ̀ yín àtàwọn alásùnmọ́ yín kan ó wà lọ́kàn yín digbídigbí. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ mọ̀ yàn dáadáa kúlẹ̀kúlẹ̀ ṣáájú kí ẹ tó ní ẹ fẹ́ finú tọ̀yàn. Ẹ má finú tọ̀yàn rárá o. Ẹ wòye sí nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ fún dáadáa ìgbésí ayé yín ṣáájú kẹ́ tó sọ pé bóyá ẹ fẹ́ gbára léèyàn kan, ẹ fẹ́ finú tọ̀yàn kan lénìí o. Lénìí kò wá ṣe pé bóyá kẹ́ má bá àwọn èèyàn ṣe, ẹ lè bá àwọn èèyàn ṣe. Tí ìrònú yẹn bá dàbí gbà pé ó pọ̀, ẹ lè súnmọ́ ènìyàn kan tó jẹ́ alásùnmọ́ yín, tẹ́ finú tán láti ṣàlàyé ọ̀rọ̀ náà fún, bóyá ó lè fún yín lámọ̀ràn tó máa jẹ́ kọ́kàn yín tún fúyẹ́ díẹ̀. Lọ́jọ́ tòní ẹ má péjú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà tó bá dàbí gbà pé wà comfortable níbẹ̀. Ẹ mọ́kàn balẹ̀ pé báwọn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Bẹ́ẹ̀ sì ni aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, àyíká yín á gbalẹ̀ fún ìrọ̀rùn, inú yín á dùn nínú ilé yín lọ́jọ́ tòní. Ẹ máa dunnú látàrí pé ẹ máa lọ àkókò àti ìgbà tó dára pẹ̀lú mọ̀lẹ́bí. Ẹ máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún mọ̀lẹ́bí tọ́lọ́run fún yín, irú ìyàwó àtọmọ tọ́lọ́run fún yín, pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe dáadáa sí yín lọ́jọ́ tòní. Ẹ̀ṣẹ̀ àwọn kan tá mú kí inú tiwọn náà dùn, káyọ̀ wọn kún. Lẹ́ni kẹ́ fìfẹ́ àtọ̀yàyà wọn sí gbogbo ènìyàn, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ ti bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Aago 2 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, gbogbo kan kíkan tí ẹ bá dáwọ́lé lọ́jọ́ tòní àṣeyọrí ni tiyín o, látàrí pé ẹ máa ní competitive spirit, tó sì jẹ́ pọ́pọ́lọ pípé yín náà tún wà ń bẹ̀, ọ̀rọ̀ sísọ yín náà tún dáńtọ́ lọ́jọ́ tòní, tí á bí kọjọ́ tòní dára púpọ̀. Gbogbo kan kíkan tẹ́ bá gbé ìgbésẹ̀ lọ́jọ́ tòní, gbogbo àlọ́ bó ṣe yẹ kó lọ. Àwọn nǹkan tó dàbí ìbàpẹ́ ti pàṣẹ láti ọjọ́ mẹ́ta, ẹ rí dájú pé ẹ ṣe wọ́n láṣeyọrí lọ́jọ́ tòní. Ẹ múra dáadáa lé ní kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ó ṣeéṣe ká ìbàlẹ̀ ọkàn fẹ́ wáyé fún yín lọ́jọ́ tòní. Ó sì ṣeéṣe kí ẹ bísí púpọ̀, tó sì jẹ́ pé ẹ ní láǹfààní gan láti wulẹ̀ gbajúmọ̀ nǹkan ẹ̀kan ṣoṣo tààrà, látàrí pé nǹkan máa pọ̀ lọ́kàn yín tó ń jà ròyìn lọ́kàn yín. Ẹ sì ní fẹ́ wulẹ̀ pàdánù nǹkan kí nǹkan tí ẹ bá ń ṣe, máa fẹ́ ṣe gbogbo bó ti tó àti bó ti yẹ, ṣùgbọ́n bọ́kàn yín ṣe ń ṣe yẹn náà ni á fẹ́ bí kí nǹkan máa láfẹ́ bí kí ẹ fẹ́ máa ṣe mistake lórí nǹkan kí nǹkan tí ẹ bá ń ṣe. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò, kí ẹ mú nǹkan kan tán, kí ẹ ṣe láṣeyọrí ṣáájú kẹ́ tó mú mi. Lẹ́ni kí ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é tàbí tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀, kí ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ, kí ẹ sì wá àkókò láti fi ṣe prayer lẹ́ni dára. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ó ṣeéṣe kí móòdù yín má fi bẹ́ẹ̀ dára rárá lọ́jọ́ tòní. Kódà ẹ lè dàbí gbà pé bóyá ọkàn yín pòrúurú bákan bákan, látàrí pé nǹkan pọ̀ tẹ́ ti ń gbà lérò pé ó yẹ kí gbogbo nǹkan ti wá tí mò ń ṣe, ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí dàbí gbà pé nǹkan yẹn tiẹ̀ fẹ́ wá tí mò ń ṣe rárá. Ẹ má ṣe ròyìn rẹpẹtẹ, ẹ relax, kí ẹ wòye sáwọn nǹkan tó dàbí gbà pé ó ń ṣẹlẹ̀
tí ó tọ́, àwọn nǹkan tó fà á tó fi rí bẹ́ẹ̀. Ẹ wá wòye sọ́nà tẹ́ fẹ́ gbà láti fi ṣàtúnṣe lọ́jọ́ tòní. Ẹ má lò sí òkú rárá. Ẹ máa ní pé gbogbo nǹkan tí ẹ̀ ń lé pátá ló máa padà bọ́ sí fún yín tí ò ní sí nǹkan tó máa di lọ́wọ́ mọ́. Ẹ ṣáà ní ìgboyà, ẹ nígbàgbọ́ nínú ara yín, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ rẹra yín ńlẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kí ẹ sì fọgbọ́n àtòyè tọ́lọ́run fi yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Kírìmù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.